ogún èèyàn làjọ efcc fi páńpẹ́ òfin gbé o lórí ẹ̀sùn rírà àti títa ìbò nílùú àbújá. wọ́n ká owó 17 mílíọ̀nù náírà mọ́ wọn lọ́wọ́. àjọ tó gbógun ti wà bàjẹ́ efcc ti kéde pé owó mílíọ̀nù mẹ́tàdínlógún náírà tí ṣe 17 mílíọ̀nù náírà ni àwọn ká mọ́ àwọn afurasí kan lọ́wọ́ níbi ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé nílùú àbújá. wọ́n ní ogún èèyàn ni àwọn fi páńpẹ́ òfin gbé o látara ìṣẹ̀lẹ̀ ọ̀hún. èèyàn 4 níjọba ìbílẹ̀ kwali, èèyàn 4 níjọba ìbílẹ̀ kùjé, èèyàn 9 níjọba ìbílẹ̀ gwagwalada, nígbà tí àwọn 2 yòókù wá láti ìjọba ìbílẹ̀ abaje. wọ́n ní àwọn ká owó 13.5 mílíọ̀nù náírà tí ṣe mílíọ̀nù 13.5 mọ́ àwọn kan lọ́wọ́ nínú mọ́tò kan tó wà níjọba ìbílẹ̀ kwali tí wọ́n gbé ti àpótí ìbò níbi tí wọ́n ti ń rà tí wọ́n sì ti ń ta ìbò fúnra wọn. àjọ efcc wà ní gbogbo owó ọ̀hún ń bẹ lákàtà àwọn àti àwọn afurasí ọ̀hún. bákan náà ni láìpẹ́ láì jìnnà àwọn ò fi ojú wọn ba ilé ẹjọ́. ìbéèrè eléyìí tí àwọn èèyàn wá ń béèrè ni pé irú ìdájọ́ wo ò ní wọn yóò ṣe fún àwọn tí wọ́n ka owó ọ̀hún mọ́ lọ́wọ́ àti ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ tí títà àti rírà ìbò bá jẹ́ ẹ̀ṣẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà. ǹjẹ́ a ti rí ẹnikẹ́ni eléyìí tí ilé ẹjọ́ ti fìyà jẹ lórí títà àti rírà ìbò? bákan náà làwọn èèyàn ní kí àjọ efcc kéde orúkọ àwọn afurasí ọ̀hún sí gbangba.